tẹ́síẹ́d fàkásìrì bíi sọ̀lá àti àlá Muhammad. ẹni bá ń wá orí ayé pẹ̀lú tọ̀run ni ó máa ṣàṣàlátù fànàbí Adéwálé. sọ̀rọ̀ ní sábàbí oríire wa Muhammad dára ní ìwà àtinú tó dé. ó ṣe mú yangàn láàrin àwọn aṣíwájú. Ọlọ́run bá wa kẹ́ Muhammad oníṣẹ́ ńlá. aṣíwájú ayé bàbá Fátímà. aṣíwájú ayé bàbá Fátímà. òbí mi dára púpọ̀ wọ́n jọ mí lójú. bí ó sì sú kí la fẹ́ máa pè níyàn. ṣé bá gbàdó tẹ́rí yẹn nípìnlẹ̀ kọ́. òbí ló pinlẹ̀ ìgbésí ayé mi mo dúpẹ́. tó ráwọn lọ́lọ́kọ̀ tó wà mí wá sáyé. àdúrà tí mo wá ń gbà sọ́lọ́run ni wípé wà kó rọ̀bì èrè àmúmọ́. kàmọ́ rọ́bà yà ní sọ́gì rọ̀. kàmọ́ rọ́bà yà ní sọ́gì rọ̀. Aquas on the mix. Ànábì ló dára jù tí kò sẹ́nìkan tó dára tó mọ́. ìfẹ́ tí mo ní sí ó máa pọ̀ gan ó kọjá àfiwé. Ọlọ́run wá ṣàánú mi jẹ́ kí n tẹ̀lé Muhammad dálẹ̀. torí pé láyé lọ́run Ànábì Muhammad yàtọ̀ sẹ́ni gbogbo. Ànábì ló dára jù tí kò sẹ́nìkan tó dára tó mọ́. ìfẹ́ tí mo ní sí ó máa pọ̀ gan ó kọjá àfiwé. Ọlọ́run wá ṣàánú mi jẹ́ kí n tẹ̀lé Muhammad dálẹ̀. torí pé láyé lọ́run Ànábì Muhammad yàtọ̀ sẹ́ni gbogbo. òbí mi ló dára jù mi ò rẹ́ni ẹ̀kan tó dára tó wọn mọ́. ìfẹ́ tí mo ní sí wọn ó máa pọ̀ kọjá àfiwé. Ọlọ́run wá ṣàánú mi kí n lè tọ́jú òbí mi bí ṣe ń fẹ́. torí pé láyé lọ́run ìfẹ́ òbí mi yàtọ̀ sẹ́ni gbogbo. òbí mi ló dára jù mi ò rẹ́ni kan tó dára tó wọn mọ́. ìfẹ́ tí mo ní sí wọn ó máa pọ̀ kọjá àfiwé. Ọlọ́run wá ṣàánú mi kí n lè tọ́jú òbí mi bí ṣe ń fẹ́. torí pé láyé lọ́run ìfẹ́ òbí mi yàtọ̀ sẹ́ni gbogbo. àforíkọ́ wọn lẹ́sìn Màrídíyàdé pẹ̀lú ara ọ̀tún. orin yẹmi tinú tòde àgbà orin ni wá ọ̀rọ̀ ẹnu kọ́. tó bá jára mo fi pa ẹ̀tọ́ mi lọ sẹ́yìn òdùn ṣáni wá. àtẹ̀yẹ̀yà iṣẹ́ orin bọ̀ bórin bá dọ́là wàhálà ni ó gbé o. àdúrà ìyá bàbá mi wọ́n ní Mọ̀rídíyà ọ̀nà ẹ̀ máa ṣí. ó ti wá sí kò ní ìtìmọ̀ olólà Muhammad aṣíwájú ayé. ẹgbọ́n náà ta ló dára jù nínú gbogbo ẹ̀dá tọ́lọ́hun dá. lọ́dọ̀ tèmi Muhammad ni àní sẹ́rọ̀ sùlù ni. bàbá Fátímà ta ni ọmọ Aminatu ni. pẹ̀lú ìdí tó sì gbámú ṣe ní àtọ́rí ẹ̀dá ẹ̀dọ́rùn ṣáni Muhammad aṣíwájú ayé. ó tóbi gan kò lábàwọ́n omi ò tẹ̀rí nǹkan tí mo lè fi wé. Ànábì ó mà tóbi gan kò lábàwọ́n omi ò tẹ̀rí nǹkan tí mo lè fi wé. ó wá ń ṣe mí kàyéfì páwọn kan fòbí wé òjíṣẹ́ ńlá. ó yàtọ̀ sáláìmọ̀ kan ó tán fomi wérú pẹ̀ lásán. Ànábì ló dára jù tí kò sẹ́nìkan tó dára Ànábì tó mọ́. Muhammad ni ó. ìfẹ́ tí mo ní sí ó máa pọ̀ gan ó kọjá Torí pé àfiwé. Ànábì Ọlọ́run wá ṣàánú mi jẹ́ kí n tẹ̀lé Muhammad Jẹ́ kí n dálẹ̀. tẹ̀lé torí Muhammad pé láyé lọ́run Ànábì Muhammad yàtọ̀ sẹ́ni gbogbo. òjíṣẹ́ Ọlọ́run sábìkì tọ́lọ́run mi fún lọ́gbọ́n àtòyé. òjíṣẹ́ Ọlọ́run sábìkì tọ́lọ́run mi fún lọ́gbọ́n àtòyé. olójú inú ló lè mọ̀ irú èèyàn tálá ní jẹ́jẹ́. ló ti tọ́ mú kéde gan bọ́lá ṣe dá mi sóhun lájú bá. ẹlẹ́sìn ńlá kẹ́bàjẹ́ ojú tó pa owó lọ́mọ Àbíkẹ́. kọ́pọ̀lọ́ mi má ṣe ìjọba kí n túbọ̀ máa yọ nínú àròtún. yóò sọ̀pọ̀ ní kàyéfì tèmi èmi bí mo ṣe sọ pé òbí mi ló dára jù. pé òbí mi ló dára jù ẹnikẹ́ni lọ́rọ̀ àṣìṣọ́ kọ́. ẹni gbọ́ tẹnu rẹ̀ gà ló ń sọ pé ṣàròyé lásán. yóò jọ ọbẹ̀ lójú ọ̀pọ̀ o. ṣe ń gbọ́ yóò jọ ọbẹ̀ lójú ọ̀pọ̀. ẹ tẹ̀lé mi lọ́kẹ́ gbọ́ àgbọ̀yé mi. òbí mi ló dára jù mi ò rẹ́ni kan tó dára tó wọn mọ́. ìfẹ́ tí mo ní sí wọn ó máa pọ̀ kọjá àfiwé. Ọlọ́run wá ṣàánú mi kí lè tọ́jú òbí mi bí ṣe fẹ́. torí pé láyé lọ́run ìfẹ́ òbí mi yàtọ̀ sẹ́ni gbogbo. Àjọkẹ́ wọ́n tọ́ fún wa nípa Ànábì ohun tọ́lọ́hun wí. Àjọkẹ́ wọ́n tọ́ fún wa nípa Ànábì ohun tọ́lọ́hun wí. ìnáka àlà àlàwúlé
tèmi Ọlọ́run dá. Ìṣẹ̀dá ẹ̀ ló dára jù pẹ̀lú àmì lọ́lọ́kan òjọ̀kan. Ẹ̀kọ́ ń bẹ lára Ànábì ìfarabalẹ̀ pẹ̀lú àpọ́nlé. Ẹni tẹ̀lé kò ní ṣìnà béèyàn bá ṣìnà ó lábàjọ́ nínú. Á jẹ́ pé ìgbàfà tó gbà fún kò dénú ẹ̀ tẹ̀lé lòtítọ́. Èmi tẹ̀lé Muhammadu tinú tọkàn ti já sádùn mi. Ọlọ́run wá ṣàánú mi jẹ́ kí n tẹ̀lé Muhammad yìí pẹ́ o. Àmín torí pé láyé lọ́run Ànábì Muhammad yàtọ̀ sẹ́ni gbogbo. Ànábì ló dáa jù tí kò sẹ́ni kan tó dáa tó mọ́. Ìfẹ́ tí mo ní sí ó máa pọ̀ gan ó kọjá àfiwé. Ọlọ́run wá ṣàánú mi jẹ́ kí n tẹ̀lé Muhammad tẹ́lẹ̀. Torí pé láyé lọ́run Ànábì Muhammad yàtọ̀ sẹ́ni gbogbo. Ọlọ́run tó sọ̀rọ̀ Ànábì ṣe bóun náà ló sọ̀rọ̀ àwọn òbí o. Bàdà oṣù bàbá sì máa la ẹja tọ́kẹ́ o. Wà kò dọ̀rọ̀ bùkà látàbù ojú ìlà ìyá o. Wábìlì wà ní ìdẹ́ni ìsáná ọ̀rọ̀ òbí kan pa. Ó ní ká pọ̀n wọn lẹ́gàn tẹ̀bí sí ipò ìbéèrè òtún sí. Ṣé bí ìwà tó bá wù sí wọn ni ó sì jẹ ìyọ̀bọ́jọ́ kò fi rí. Àníwà tó bá wù sí wọn, ìwà tó bá wù sí wọn ni ó sì jẹ ìyọ̀bọ́jọ́ kò fi rí. Ànábì Muhammadu bàbàrà òbí kó tó jáde láyé. Ó sọ púpọ̀ nínú ọ̀rọ̀ ṣé wò ó gbọ́ nípa Ànábì sọ pé bírú lè wà lè gbé ni sálà fàìmọ̀ ṣe rere. Tí a bàbá tó bí ẹ̀san nílé tí ò lè gbé. Ọlọ́run wá ṣàánú mi kí n lè tọ́jú òbí mi bí ṣe fẹ́. Torí pé láyé lọ́run ìfẹ́ òbí mi ju tẹnikẹ́ni lọ. Òbí mi ló dáa jù mi ò rẹ́ni kan tó dáa tó mọ́. Ìfẹ́ tí mo ní sí wọn ó máa pọ̀ kọjá àfiwé. Ọlọ́run wá ṣàánú mi kí n lè tọ́jú òbí mi bí ṣe fẹ́. Torí pé láyé lọ́run ìfẹ́ òbí mi yàtọ̀ sẹ́ni gbogbo. Ẹ̀kọ́ ti fojú mi mú hàn tẹ́ ò bá gbàgbé mo sọ síwájú. Ẹ̀kọ́ ti fojú mi mú hàn tẹ́ ò bá gbàgbé mo sọ síwájú. Ànábì Muhammadu ẹ̀kọ́ pọ̀ lára ẹ̀ jọjọ. Nínú ìjà tó mú wá yẹn ó ti jẹ́ kí n mọ̀ pálágídí nìyẹn. Ẹni mọ̀nà tó sì ń tọ̀gbẹ́ o ṣáà ló yẹ ká fọ̀rọ̀ ẹ̀ wé. Ìwọ sọ pé Muhammadu sọ pàtàkì òbí kó tó jáde láyé. Ó túmọ̀ sí pé Muhammad ló jẹ́ ká mọ̀ pàtàkì òbí wa. Ara ìtọ́sọ́nà ní bóun ò bá sọ tó lè yé wa ṣá. Ó ṣẹlẹ̀ wù kóbì kan pàtó kan dà ní ìwà ó dá mi lójú. Wọn ò lè dàbí Ànábì o, wọn ò lè dàbí Muhammad, wọn ò lè dàbí Rọ́sùlù Muhammad oníṣẹ́ ńlá. Ẹni fòrè ayé tọ̀run tí onípẹ̀kun àjẹunjẹ tán. Kó bá mi ṣàṣàlátù fún Muhammadu ẹni adéládé. Ànábì ló dáa jù tí kò sẹ́ni kan tó dáa tó mọ́. Ìfẹ́ tí mo ní sí ó máa pọ̀ gan ó kọjá àfiwé. Ọlọ́run wá ṣàánú mi jẹ́ kí n tẹ̀lé Muhammad tẹ́lẹ̀. Torí pé láyé lọ́run Ànábì Muhammad yàtọ̀ sẹ́ni gbogbo. Bẹ́ẹ̀ lówùkú tí ò tẹ̀rù ẹni tó fi ìfọ̀nà ló mú dání. Ó bí wa ò bá bí wa kàn wá lọ sí ilé kéwù. Sàmàlè dààmú hàn mọ̀mọ́ na pàtàkì rẹ̀ òbí ló yẹ ká kí. Ọmọ tó gbọ́n tó sì lóye ó yẹ kó máa pọ̀ bí òun kan pa àpapọ̀ torí pé bí ó bá sáwọn ṣé wọ́n wá lè dáyé má sẹ́mi. Àṣepọ̀ ọjọ́ àná tó yí bíìrì tó pa pàdóyún. Bí ìyá bá sọ fún bàbá tí bàbá bá fún lókun ló ń kọ́ o. Bí ìyá ẹ bá sọ fún bàbá tí bàbá ẹ fún lókun ló ń kọ́. Tóyún wálẹ̀ tó ṣiṣẹ́ tó jẹ́ kọ́ ọmọ ó ti jẹ́ wáyé o. Yábà bá tó bí mi ẹ ṣe kú pọ̀ kẹ́tẹ́lẹ̀ yìí pẹ́. Ọlọ́run kékeré ọmọ bí ọmọ ọ̀rọ̀ wá sákọ̀. Ọlọ́run wá ṣàánú mi kí n lè tọ́jú òbí mi bí ṣe ń fẹ́. Torí pé láyé lọ́run ìfẹ́ òbí mi ju tẹnikẹ́ni lọ. Òbí mi ló dáa jù mi ò rẹ́ni kan tó dáa tó mọ́. Ìfẹ́ tí mo ní sí wọn ó máa pọ̀ kọjá àfiwé. Ọlọ́run wá ṣàánú mi kí lè tọ́jú òbí mi bí ṣe fẹ́. Torí pé láyé lọ́run ìfẹ́ òbí mi yàtọ̀ sẹ́ni gbogbo. Kí ló lè mú mi tàná bí lọ́pọ̀ o? Mi ò rí. Ọ̀rẹ́ tó ṣe fún wa kò mọ níwọ̀nba o. Láyé wa.
kọ́mọ lè jẹyàn kó lálù. wàhálà yín ò ní gbé kẹjẹ inú ọbẹ̀ tẹ́ fi yá ṣe. abiyamọ tòótọ́ ló máa ń tọ́mọ ẹ̀ bí tiyín. abiyamọ tòótọ́ ló máa ń tọ́mọ ẹ̀ bí tiyín. kódà bóbi ò sí mọ́ ọmọ àjẹrán ẹ̀ tó bá rántí. àfàdúrà ránṣẹ́ ní gbagba ní kọ̀rọ̀ fóbi tóbi. yàtọ̀ sóbi òṣì tọ́mọ máa ń ṣépè fún lójoojúmọ́. kí ló lè mú mi tóbi mi lọ́pọ̀ o. mi ò rí nítorí pé wọn ò ta mí lọ́pọ̀. wọ́n tọ́ mi. tí mo bá rántí bí mo ọmọdù ṣe láàyè o, omi inú akọ mi máa sunkún jáde lójú mi. pẹ̀lú àsunsọ́kọ̀ pé ṣó yẹ kójú òun lárí ìnira. ó bímọ méje mẹ́fà fàyè lẹ̀ lójú ẹ o. ó fọwọ́ ẹ̀gbọ́n mọ mẹ́fà gbìn ṣẹ̀rọ lọ́hùn. lọ́dún iléyá tí kálukú yọ tó ń ṣọdún. lọ́mọ ẹ̀ ọkùnrin tó ń jẹ́ Kọ́símù fàyè sílẹ̀ o. èyí jẹ́ bànújẹ́ fún Muhammadu lọ́jọ́ yẹn. tí Muhammadu bá fẹ́ ṣe bàdà tó fẹ́ kírun. àsòkúta mọ́nú kára lè gbókùn dúró kírun. torí kò sóúnjẹ nínú ànábì ṣẹ̀ráyé o. ṣèrù yẹn wá lèmi ò ní gbà fún bí aṣíwájú. mo gbà fún tẹbí pẹ̀lú ara mi tọmọ mi. kí ló lè mú mi tànábì lọ́pọ̀ o. mi ò rí ọ̀rẹ́ tó ṣe fún wa kò mọ níwọ̀nba o. láyé wá. bàbá ní kọ́ kí tó ráre jàlù kó wá múná. ànlá ní sáàyè ọ̀rọ̀ ọlọ́run ṣáàní. ó ṣeun bàbá mi mo rí ṣọwọ́ ẹ̀ lára mi. jíjẹ mi mo kò mọ níwọ̀nba ò lárọ̀ mọ́. bọ́mọ òró ń jẹ yóò sì jalè dọ́mọkọ́mọ. ó kọ́ mi lẹ́sìn pẹ̀lú yóò ṣàtà tó ń bá kí. mo lọ lé kéwú mo gbàwé ẹ̀rí ọpẹ́ ńlá ni. wípé mo kéwú kékúra níjà orin ńlá ni. ìyá mi ò ṣe torí wọ́n ló rajà tó dára. màmá mi ò ṣe torí wọ́n ló rajà tó dára. lọ́dọ̀ bàbá mi ìbàfà tó gbà lọ́dọ̀ ọmọ rẹ̀. kí n tiẹ̀ máa sọ bó ṣe ń tọ́jú mi ní kékeré o. bí mo bá tiẹ̀ sọ mo fi ń ṣàfihàn mímọ́ rẹ̀ ni. ẹ mú mi làṣàlátù ní kékeré mi ọpẹ́ ńlá ni. láti lọ́mọ Muhammad bàbá Fatima ọ̀rẹ́ Ọlọ́run. kí ló lè mú mi tóbi mi lọ́pọ̀ o. mi ò rí nítorí pé wọn ò ta mí lọ́pọ̀. wọ́n tọ́ mi. ànábì kọjá ohun tá a ròyìn tán ó tóbi. níbi ká tọrẹ ọ̀gá lànà bí aṣíwájú. oníjàṣọ kan lọ ó sì tún bùyàn níbi ọrẹ. kókúta náà bí ajẹsẹnu ẹ ó lè fún ni. apanilẹ́rìnú mi jẹ́ èèyàn tàná bí ni. àwọn tó kù sógun kí sílámù yìí kó tó dúró. àwọn aya wọn tó ń sunkún ọkàn tán bánújẹ́. àwọn ìyàwó wọn tó ń sunkún ọkàn tán bánújẹ́ o. Muhammadu fẹ́ wọn gẹ́gẹ́ bí ìyàwó mú wọn láyà. láì súnmọ́ wọn ó sì ń gbá bùkátà ẹbí wọn. kò jẹ́ kó máa láwí pé wọn ò lọ́kọ láyé mọ́ o. tí mo bá sọ pé ànábì ló dáa jù àṣìṣọ́kọ́. kí ló lè mú mi tànábì lọ́pọ̀ o. mi ò rí ọ̀rẹ́ tó ṣe fún wa kò mọ níwọ̀nba o. láyé wá. ọmọ pàpà ńlá gi tí ò ná ní òbí ajá ni. tó ń fèdè àbùkù bó bí ẹ̀rí ìjọ ẹranko ni. bí ò bá jẹ́ ẹranko ṣé kò yẹ kó mọ kó bí ẹni. wọn ò má ṣe rí fíká fún wọn lọ́wọ́ ló má dá. rántí ìnira ọjọ́ ìkúnlẹ̀ fáwọn àbò. ọjọ́ rírí jẹ ọjọ́ àìrí jẹ òbí mi ni. ọ̀pọ̀ òbí ló máa ń gbàrú torí ọmọ. nítorí wípé kọ́mọ ó lè yàn ó lè yànjú. ọ̀pọ̀ òbí ló máa ń gbà bàrà torí ọmọ. tán bá bímọ tán ó kù títọ́ ọmọ ìtọ́jú. wọn á kó gbẹ kó tàn wá fẹnu fakùn nímú ẹ nímú ẹ. wọn á kó gbẹ kó tàn wá fẹnu fakùn nímú ọmọ. omi ọyàn bá dùn tọmọ ń yàgbẹ́ iṣẹ́ ńlá ni. wọ́n ní kí ìyá ó jẹgbẹ́ adìyẹ torí ọmọ. tó bá jẹ́wọ́ ṣé wọ́n wá lè ṣe onírera. kí ló lè mú mi tóbi mi lọ́pọ̀ o.
tí ó yẹ kéèyàn ó fi síbi kan. ẹni ọlọ́run pọ́nlé àwọn méjèèjì tẹ̀jọ́ ń jiyàn sí o. ọlá tọ́lọ́run dá Muhammadu aláyẹ lọ́run ló fà tí wọ́n fi ń ní Muhammadu ló dára jù gan. bọ́lọ́run ṣe kóbílé ìwọ fi sọ pé àwọn òbí ẹni. ó dáná ẹjọ́ rí wí pẹ̀lú ìdí tó múnádóko. alimu lè gbọ́ ibi wàṣáàdà àti ṣálọ̀ lọ́rùn. òun ló ní mọ́tò fojú wọn pẹ̀lú ìmọ̀ tó ń bẹ̀ lẹ́kọ̀ọ́. la ìlímọ̀ lànà ọlọ́run ìlàmọ̀ àlàmúdànà. èmi yóò mọ kankan o ọlọ́run èmi yóò mọ kankan. ẹjọ́ tán kó wá yìí ó dé agbára lọ. ọlọ́run tọ́ mi sọ́nà ìdáyà rẹ̀ ló ṣe kókó gan. a máa sún ẹjọ́ síwájú sínú ọjọ́ tó lápọ̀lẹ́ gan. ìyẹn lọ́jọ́ Jímọ̀ láago 10 lówùúrọ̀ kùtù.